Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Oh precious, Olúwa ṣeun, Olúwa ti dá ọ sí. Mi àjò, mi ayọ̀, mi àyàn fanda. Oh precious, Olúwa ṣeun, Olúwa ti dá ọ sí. Mi àjò, mi ayọ̀, mi àyàn fanda. Àpáta dé o, àpáta para ewì dé, ewì gódógódó gẹ̀yìn gódó gẹ̀yìn gẹ̀yìn gódó gẹ̀yìn. Afẹ́fẹ́ etí òkú kìkì omi a máa tuni lára. Èyí tó jẹ́ torí iyanrìn ní kérúpẹ̀ lọ́wọ́. Afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́jọ́ tòní gangan láfẹ́fẹ́ ire torí òní lọ́jọ́ ìbí aya K-Solo. Ọmọ akíntàjú, Olúwa ṣeun precious. Pretty pride, máa wọlé máa rọra olóríire arẹwà lóbìnrin. Ó mọ́ lólóló bí ẹ̀jẹ̀ tí gbénú omi apọ́nbẹ́pọ̀ rẹ̀. Abẹ́yín funfun bí ìtẹ́fun. Abẹ́yín dúdédé bí òṣùmàrè tí ń bẹ lókè. Ó rẹwà ó níwà ó nínú re. Ìròyìn tó mi létí pé o tún gba yìí ó gbẹ̀yẹ ó gba yìí ó gbẹ̀yẹ ó gba yìí ó gbẹ̀yẹ níbi ká ṣe bẹ̀ kó dùn. Ọkọ rẹ ló ní kéwì fún ọ. Adékanlẹ̀ Solomon K-Solo ló ní máa rọ kẹ́kẹ́kẹ́ bí omi. K-Solo ló ní kí mọ̀rọ̀mọ̀rọ̀ mi ó máa rò lónìí ọjọ́ ìbí aya òun precious Olúwaṣeun. Aya òun tó precious. Ó ní máa kíyọ̀ ó ní máa kíyọ̀ kí máa kíyọ̀ kí ọdẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ Oǹdó Ẹ̀gbin, ìwọ lọmọ Ẹ̀kíbògùn, ìwọ lọmọ Arẹ́yìn Jájá. Jájá Oǹdó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn òní jájá mọ́ ọ̀jàjá ńlá mọ̀ pé ọ̀bọ bá dọ̀la. Oǹdó kò gbọdọ̀ jẹ ewé ìran wọn ò sì gbọdọ̀ jẹ gbogbo ọbẹ̀ lónìí mórí bá lọ́dọ̀ bàbá tiẹ̀ etí ní gbé. Ìlà ọmọ àdọ́kọ̀ níbi owó gbèsò. Mo dọ́kọ̀ lórí ìràwé kíyan ni wọ́n dàn sí. Ọmọ gbàgélé àṣà wọn ó jágélé àṣà gbábìlà àṣà wọn ó jábìlà àṣà. Ọmọ amúlà méjì ojú ṣoge. Mo kí ọ kú ọdún mo kí ọ kú ìyèdùn. Àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Ẹni tó bá ní kó mọ̀ pẹ̀ láyé. Ẹyẹ àkàlà ni ó mọ̀ sìnkú wọn. Ẹyẹ àṣà ni ó mọ̀ kéde ògúntúárì wọn. May the good God bless you. Àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Happy birthday to you na and I wish you long life and prosperity. Bóyin bá ṣe tán oyin agbéra ó dinú kókó ògì bá bẹ̀rẹ̀ bòjò bá ṣe tán. Agbéra ó dinú sàárẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mo gbéra mo ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti jáwọ́ gbogbo ilẹ̀ kílẹ̀. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button.